my name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. nǹkan tí Chief Dr. Sunday Igboho ń jà fún gangan àpẹẹrẹ ló ti ń yọ yìí o àpẹẹrẹ nǹkan tí Chief Dr. Sunday Igboho ń jà fún òun ló ti ń yọ yìí o àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ pé ọmọ Nàìjíríà tí wọ́n ti jẹ̀gbádùn nílùú òyìnbó wọn ò tó fọwọ́ sọ̀yà nísìnyí pọ́mọ Nàìjíríà làwọn báyìí arábìnrin yìí èmi ò ní dárúkọ ẹ̀ mo forúkọ bò láṣìírí ọmọ Nàìjíríà ni o débi wípé ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà tún sọ wípé tó o bá mọ̀ wípé o ò lè identity ẹ o ò lè sọ pé ọmọ Nàìjíríà ni ẹ yọ orúkọ Yorùbá tí tó ń ṣe Kẹ́mi yẹn orúkọ Nàìjíríà yẹn yọ kúrò nínú orúkọ ẹ ìdí nìyẹn tá a fi ń sọ fún Ìbà Gani Adams ihun tí Chief Dr. Sunday Igboho ń jà fún kò ń ṣe ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lélẹ́yìí eléyìí ò kì í ṣe politics o ihun tó kan gbogbo ilẹ̀ Yorùbá pátápátá báwo ni a ṣe fẹ́ gbé ilẹ̀ Yorùbá ga èyí ló kan dandan fáwa ihun tí Chief Dr. Sunday Igboho dẹ̀ ń jà fún nìyẹn ìdí nìyẹn tí irú àwa yìí tá a ṣe láǹfààní àti sọ́pọ́ọ̀tì olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba Olúgbọ́n ẹ jọ̀ọ́ a sì ń retí èsì ibo lẹ bá ṣẹ́ dé ẹ má dẹ̀ wá gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo ọ̀rọ̀ tí kábíyèsí bàbá wa ọba Olúgbọ́n sọ ṣé rí arábìnrin tí ó sọ pé òun ò kì í ṣe ọmọ Nàìjíríà mọ́ pé by identity òun ò kì í ṣe Nàìjíríà ó ní year 2000 that is 2 decades year 2000 2 decades ago year 2000 lòun ti renew passport òun gbẹ̀yìn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ṣó wá dá ẹjọ́ ṣé tí Nàìjíríà bá ṣe mú yangàn láwùjọ tí Nàìjíríà bá dá worldwide tí security wà Fúlàní herdsmen tí kò ṣe pé Fúlàní máa lọ fẹ́ràn jẹ oko olóko oríṣiríṣi challenges bẹ́ẹ̀ tí Nàìjíríà kojú ẹ wo ẹgbẹ̀rún gbèjì àwọn èèyàn ẹ̀mí tó sọnù ní Taraba Benue State ò ló ń kà káàkiri bẹ́ẹ̀ gbogbo Northern State àti ilẹ̀ Igbo ṣé gbogbo eléyìí máa lọ náà ọmọ Nàìjíríà tó bá jàjà bòdì sílùú òyìnbó tí Ọlọ́run wá gbà fún bẹ́ẹ̀ ṣé ó máa darí wálé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho ẹ má jẹ́ ká jẹ́ kó dìgbà tí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọ́n bá pa Chief Dr. Sunday Igboho ká tó wá mọ value Chief Dr. Sunday Igboho ṣé rí àwọn tó ń pariwo yìí àwọn tó ń sọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho láìdá tẹ́yìn wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá yẹn nǹkan tó máa jẹ báyìí òun ni kò jẹ́ kó gbọ́n o kí mo sọ fún wa nǹkan tó máa jẹ òun ni kò jẹ́ kó gbọ́n bẹ́ẹ̀ ni kí ló ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kóra wọn jọ nísìnyìí tó sọ pé wọ́n fẹ́ yọwọ́ President Bola Ahmed Tinubu láwo ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n jọ campaign fún Tinubu o tí Tinubu fi rí ibẹ̀ yẹn dé o Tinubu wá débẹ̀ tán ìgbà tí ilá wọn wá fẹ́ máa ga ju onírè lọ Tinubu ṣẹ̀ǹkì wọn ó ti wá ń kóra wọn jọ nísìnyìí láti yọ Tinubu ní 2027 ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá bíra wa léèrè ṣé Yorùbá míì ló máa fi ṣe candidate àwọn tó kóra wọn jọ tó láwọn coalition tó náà fẹ́ yọ Tinubu ṣé ọmọ Yorùbá ló máa gbé fún àsìkò ọmọ Yorùbá láwà yìí gbogbo nǹkan tó ń jẹ wá ń yà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká kíyèsára wọ́n ní páńṣá òfura páńṣá jáná ajá òfura ajá jíǹsì kòtò bó nílé ò bá fura ọ sọ pé ó lè lò máa kó o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ Chief Dr. Sunday Igboho ìjẹ́jẹ́ mọ̀ pé Ọlọ́run rán bàbá yẹn sílẹ̀ Yorùbá ní ṣá ẹ jẹ́ kí n sáré dọ́dọ̀ Prophet Olóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára tí n bá padà dé màá gbé yín débẹ̀ ẹ wo bí ó ní agbára. mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀
dádì àti mọ́mì, olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣeé ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó rẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀, òun náà ni +234 70 25 47 5427. lóhun ó ní identity òun ọmọ Yorùbá ni òun ò kì í ṣe Nàìjíríà. Àwọn èèyàn wá wò pé kí ló ṣẹlẹ̀, ṣé bí Yorùbá is part of Nigerian? Ó ní no, ó ní Nàìjíríà wo, ó ní ṣáwọn Haúsá tó so wá papọ̀ mọ́, ó ní ṣáwọn Haúsá yìí, ó ní ṣọ́ nífẹ̀ẹ́ wa ni. Mo tún wo interview yẹn báyìí, mo tún fọ́ o. Mo ní so ẹni tó ti fi Nàìjíríà lẹ̀ over 25 years ago tí ó wà sí Nàìjíríà tí ò mọ bó ṣe tí kò bá gbé Nàìjíríà yìí, ó tún mọ bó ṣe ń lọ Nàìjà, ó tún mọ̀ pé Haúsá ò nífẹ̀ẹ́ wa. Mo wò pé kí ló ṣẹlẹ̀. Ó sọ̀rọ̀ nípa Boko Haram. Ẹ wo itú tí Boko Haram ń sọ. Kyapa, igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ṣé ẹ mọ̀ pé ọmọlẹ̀ Haúsá ni wọ́n? Àwa ń tà wá ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, òun ló jà wá lógún. Kó ní kálukú kó mójútó ìlú ẹ̀. Haúsá ò lè máa mójútó ìlú ẹ̀. Káwa Yorùbá káwa wá pínra wa yẹ́lẹyẹ̀lẹ. Ẹ má jẹ́ ká pínra wa yẹ́lẹyẹ̀lẹ. Chief Dr. Sunday Igboho dúró lórí pé kí ni, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò máa kí ń ṣe nǹkan kékeré. Ní agbára Ọlọ́run, Boko Haram ò ní wọlé Yorùbá o. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn, Ọlọ́run o, ara wọ́ ẹ̀bẹ̀ sí ẹ, bá wa dáwọ́ ẹ̀ dúró o. Akọni ni Chief Dr. Sunday Igboho. Kí ni mo sọ fún yín? Akọni òun ni Chief Dr. Sunday Igboho. So many things òun ló ti ṣẹlẹ̀. Ẹ wo bí wọ́n ṣe ń fi ọwọ́ lágbá ọmọ Yorùbá lójú káàkiri gbogbo àgbáyé. Kí ló fà á tó fi ń fọwọ́ lágbá wa lójú? Ṣebí torí pé ó ti mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀, a kì í gbè lẹ́yìn ara wa, a kì í gbèjà ara wa. A máa ń kọ́dì síta tọ̀ sínú ilé ni, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ẹ wo nǹkan tí Chief Dr. Sunday Igboho ń go through báyìí? Ọlọ́run o, mo tún fásìkò yìí, mo tún fi bẹ̀ẹ̀, mo tún fi pe ìwọ Ọlọ́run, ẹni tó máa dá sí ọ̀rọ̀ olóyè Chief Dr. Sunday Igboho, tó máa jẹ́ kí bàbá yẹn rí ẹ̀yọ́nú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà gbà, tó fi máa fààyè gba Chief Dr. Sunday Igboho nílẹ̀ Yorùbá, tó máa yọ wanted yẹn kúrò lórí orúkọ wọn. Nǹkan tó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká máa ṣe kí ni? Ká máa gbàdúrà, ká máa bẹ Ọlọ́run, ká máa ṣiṣẹ́ tọ́ nìyẹn. Wípé kí ọjọ́ yẹn dé, kí ìròyìn yẹn jáde, kíjọba àpapọ̀ Nàìjíríà, kí bàbá wa President Bola Ahmed Tinubu, ẹ̀yin náà wò náà, President Bola Ahmed Tinubu, àfi kẹ́ ẹ ṣe tàwọn ọmọ Yorùbá. Ẹ wo àwọn aláwùsá, ẹ wo El-Rufai, ẹ gbọ́ ohun tó sọ. Ó lóun ò láìkí yín náà, ó nítorí ti Buhari lòun ṣe tẹ̀lé yín. Ó nítorí ti Buhari lòun ṣe tẹ̀lé yín. President Tinubu, ẹ̀yin lẹ assure wa pé Buhari máa ṣe tiwa àwa ọmọ Yorùbá. Àbí ṣé ẹ assure wa bẹ́ẹ̀? Ṣé Buhari ò padà fẹ́ fọ́ yín lẹ́nu? Ikú ti pa Buhari báyìí o, kọ́lọ́n bá àfọ̀run kẹ́. Ẹ wá wo nǹkan tí El-Rufai àti àwọn ọmọ Yorùbá kan tí wọ́n lẹ̀dí àpò pọ̀ tí wọ́n ń ṣe láti lé Tinubu kúrò ní 2025 ní 2027. Ẹ jọ ṣọmọ Yorùbá ní coalition fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì presidency? Ṣọmọ Yorùbá ló fẹ́ fún? No, ẹ jẹ́ ká sọ reality. Bàbá wa President Bola Ahmed Tinubu, Ọlọ́run á wà pẹ̀lú yín.
ẹ má yídì síta kẹ́ẹ̀tọ̀ sínú ilé. President Bola Ahmed Tinubu, ẹ gba nǹkan tí ó ní fìyà jẹ àti randíran lé Yorùbá kẹ́ ẹ tó kúrò l'Àbújá. Bẹ́ẹ̀ ni, tẹ́yìn ò bá declare tẹ́yìn ò bá yọ wanted kúrò lórí Chief Dr. Sunday Igboho, ṣé tí Fúlàní míì bá débẹ̀, ṣé òun ló máa wá yọ? Ṣé tí Ìgbò bá débẹ̀, ṣé Ìgbò ni kó ṣẹ́ wá yọ? Ẹ jọ̀ọ́, à ń rawọ́ ẹ̀bẹ̀ ni, àlàáfíà làwa fẹ́ fúnlẹ̀ Yorùbá, ìṣọ̀kan làwa fẹ́, ìfẹ́ ló dún àpapọ̀ gbogbo ọmọ Yorùbá. Because Yorùbá nation kò bó lóṣèlú jà. Àwọn tó ń ṣe Yorùbá nation kọ́ máa ṣe lọ, Ọlọ́run á fún yín ṣe. 2027 yẹn, báwo la ṣe fẹ́ secure fáwọn ọmọ Yorùbá? Báwo la ṣe fẹ́ secure? Tá a bá sọ pé Tinubu kinní kan, ọmọ Yorùbá wo la rí tó lè ṣe tá a lè ṣàtìlẹ́yìn fún? Tí ó bá kí n ṣe Tinubu, ẹ fi sọ́ndà comment section. Àníká jẹ́ kálàáfíà ìjọba ní ilẹ̀ Yorùbá. Àníká nífẹ̀ẹ́ ara wa, àníká ṣe ra wa lọ́kan. Ẹ̀wọ̀n tó fojú Wasiu Ayinde rí ní airport lánàá. Ọlọ́run ló yọ Wasiu Ayinde. Ká ní bàbá yẹn ò padà bójú wẹ̀yìn ni. Ẹ̀gùn plane yẹn ò bá bí ọ̀tá wọn sí méjì ni. Ẹ wo ẹni tó wá ń ṣe fídíò yẹn, ẹ wá fẹ́ fi odindi ògo lẹ̀ Yorùbá. Hey, Alhaji Wasiu Ayinde, mo bá yín dúpẹ́ o. Mo bá yín dúpẹ́ o. Kí lábà máa wí? Ọlọ́run o ṣé a dúpẹ́ o. Alhaji Wasiu Ayinde, àsìkò rèé tẹ́yìn náà ṣe gbọ́dọ̀ bá wa ẹ sọ̀rọ̀ ẹ fi okay, ẹ imagine nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn, kí ni tẹ́ fẹ́ gbé wọlé? Ṣebí nǹkan tẹ́ ń mú, ṣebí nǹkan múmu lẹ fẹ́ gbé wọlé? Okay, tó bá ti ju iye nǹkan tó lè gbé wọlé lọ, ṣebí wọ́n á dẹ ṣẹ́ díẹ̀ dànù bẹ́ẹ̀? Wọ́n á dẹ gbà yín láyè àti wọlé. Ọwọ́ àti odindi Alhaji Wasiu Ayinde, ọtí yìí mọ́ta pléènì, ọ fẹ́ fi pléènì tẹ̀yìn pa. Àwọn ọmọ Yorùbá, nǹkan kò gbọ́dọ̀ ṣe Alhaji Wasiu Ayinde o. Alhaji Wasiu Ayinde, ó lágbára o, ó lágbára, ó lágbára, ó lágbára o, ó lágbára o, ó lágbára o. Ẹ wò, Bayo Black lórúkọ tèmi, mo sọ yìí, mo dúró náà ó tún dijọ́ mi ìjọ re. A ó máa bọ̀bẹ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́, Bayo Black lórúkọ tèmi, mo sọ yìí, mo dúró náà, ire o. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ, lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà, lórúkọ Jésù, agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa, kò sí tó Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀, òun náà ni +234 70 25 47 54 27.